káàbọ̀ ní tí ẹ wá láti wá wádìí ọ̀rọ̀. Mo wà nílé, mo dédé ń gbọ́ awuyewuye. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní ìmáàmù àti ẹbí ẹ̀, ìyá ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ ni wọ́n ń pariwo pé eégún lé wọn wọlé, eégún nà wọ́n. Bá ní eléyìí ò ṣẹlẹ̀ rí ìlú mi. Olúkálùkù ló ń ṣe tiẹ̀. Àwọn eléégún wọ́n máa ń gbà wọ́n láàyè láti ṣe eégún wọn kí wọ́n ṣorò wọn. Gbogbo tí wọ́n dẹ̀ fi ń ṣe eégún tí wọ́n ń ṣorò, gbogbo ẹ̀sẹ̀ yẹn ò ju gbogbo ọjọ́ yẹn ò ju ijọ́ 6-7 láàárín ọdún kan. Kódẹ̀ tó di pé wọ́n bẹ̀rẹ̀ orò wọn, wọ́n ti wá sáàfin, wọ́n ti wá sọ. Kò sí wàhálà. Ẹ pe aláogo ìlú fún mi, town crier. Lọ sọ fún wọn ní ìlú, eégún máa jáde níjọ́ báyìí o, títí di àkókò báyìí, ọjọ́ báyìí. Obìnrin kì í wo eégún gbẹ̀dẹ o, nítorí àwọn àlejò ti wà ní ìlú. Ó yẹ ká sọ fún wọn. Bó jáyé àtijọ́ nígbà tí wọ́n ti bí irú mi yìí tí ò sàlejò, wọ́n ń ṣe é lọ nìyẹn. Kò nídìí pé wọ́n sọ fún mi. Kò nídìí pé wọ́n káàkiri, kò tẹ ojú ìlànà yìí. Ṣùgbọ́n àlejò ti wà nílùú sí ìlú yìí tí ò sí nílùú yìí. Ayé àtijọ́ kò sí ṣùkúrù. Bóyá ṣùkúrù tó wà abẹ́lé ni. Kò sí ilé kéwú. Ìbọ̀rìṣà ni gbogbo wọn ń ṣe. Ṣùgbọ́n nísìnyí ojú ti là. Iléèwé wà, primary, secondary. Bẹ́ẹ̀ náà ni àwọn àlejò wà nílùú. Ọrọ̀ ajé dẹ̀ ti gbé fúkẹ́ tó jẹ́ pé àwọn oríṣiríṣi ẹ̀yà èèyàn ló ń wá bí. Gàmbàrí ni o, ìgbìrà ni o, tápà ni o. Ẹsẹ̀ tìrà. Gbogbo wọn ló wà nílùú yìí. So ẹ bá mi pàrọwà o. Eégún kì í ìgbà tí wọ́n bá jáde o, kàn máa wò wọ́n. That's all. Ìròyìn tó wá dọ̀dọ̀ mi ni wípé ìyá Kẹ́hìndé ni imam, pé ìyá ẹ̀ pé àwọn ọmọ ẹ̀ obìnrin àtìyàwó wọ́n wá kó ara wọn jọ ìjókòó síwájú ilé. Wọ́n bẹ̀rẹ̀ sí ń wo eégún tí wọ́n ní obìnrin kì í wò. Ìyá Kẹ́hìndé ọmọ ilẹ̀ yìí ni o. Wọ́n forí ẹ̀ sọ ilẹ̀ ńlẹ̀ yìí ni wọ́n gbé pọ̀n wá sílẹ̀ yìí. Kábàá ní bóyá kò mọ àṣà. Mo fi ìjòyè mi ní títí mo fi ìjòyè torí ó ń hùwà dáadáa ńgbà yẹn. Oyè Yémòkún, orúkọ tó mọ́ lórí ní gbogbo àgbáyé báyìí, èmi mo fún lórúkọ yìí. Èmi ni mo fún lórúkọ yẹn nítorí pé ó wá láti àdúgbò ìyá mi, ìyá tó bí èmi gangan. Ìyá yẹn ìwà ńlẹ̀ o. Bí mo ṣe fẹ́ràn gbogbo wọn tó. Gbogbo àti mo wà ń dálẹ̀ mi ò mọ̀ wọ́n o. Àwọn náà ló wá pè mí pé kí n wá jọba torí pé ọba kan yìí. Wọ́n rò pé màá ṣe wọ́n láǹfààní. Mo dẹ̀ ṣe wọ́n láǹfààní. Ṣùgbọ́n tí wọ́n wá fi ń sọ fún mi òun lẹ̀ ń rí yìí o. Mo fi iṣẹ́ mi lẹ̀
I had just 1 or 2 years to be appointed permanent secretary in the federal service. I was director in the Ministry of Defense. Tí mo ń dúró dè yẹn, mo dẹ̀ fi wọn lẹ́lẹ̀ torí ìfẹ́ ìlú mi. Ọ̀rọ̀ mi kò yà mí lẹ́nu o bí àwọn lè ṣe ń bìyẹ o. Ṣùgbọ́n bàbá ẹ̀ àlejò ni. Egbera èèyàn. Àwọn ọba ní Òkè Àgbè yìí 1926 1924 ni wọ́n fi ìtẹ̀lẹ̀ ìlú yìí tó ń jẹ́ Òkè Àgbè. Late Ajikin Lennon Jamaican ló kó wa jọ síbí. Ibùdó ìlú mẹ́rẹ̀ẹ̀rin yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ògè wọ́n ní ibùdó tiwọn tí wọ́n ti wá. Àfá ní ibùdó tiwọn tí wọ́n ti wá lórí òkè lọ́hùn ni. Ìdó ní ibùdó tiwọn bẹ́ẹ̀ náà Làjì káwá pàdé bí. Dáhùn nífẹ̀ẹ́ ara wa tá à ń bára wa ṣe títí di àkókò yìí. Ọba mẹ́rẹ̀ẹ̀rin bí ni wọ́n jókòó sí. Tí wọ́n pàrọwà sí ọmọ pé àṣà ìlú yìí ó máa ń wá bẹ́ẹ̀ fọwọ́nú kò ṣe sùúrù. Èmi tó ń jókòó sílẹ̀, èmi tẹ̀ jókòó sórí òpó mi ń bì. Gẹ́gẹ́ bí kábíyèsí. Chairman ní council ó wá, clerk of the House of Assembly àti secretary ìlú gbogbo wọn ló wá. Bí gbogbo wọn ṣe wá nìyẹn o tí wọ́n dẹ̀ parí ẹ̀. Ẹ̀yìn ìgbà yẹn ló wá gbé ló wá lọ ń rojọ́ mi kiri ní Àkúrẹ́. Ló lọ sọ́dọ̀ chief Mama Kórèdé. Àmọ́ tí mo gbà lọ́mọ ìmọ̀ tí mo ṣe fún ojú pé mo ṣe lóore tí mo fọkàn ẹ̀ balẹ̀. Ọmọ ẹ̀gbọ́n yín ni first wife ẹ̀. So ọmọ yìí o cousin mi ló bí ìyàwó ẹ̀ àkọ́kọ́. Ìyálé ẹ̀ mọ́ṣáláṣí yẹn dádì mi tó ń pè ní Àfáà Jímọ̀ Àmọ́dù òun ló líìdì àwọn tó kọ́ mọ́ṣáláṣí yẹn pẹ̀lú wọn lórí yẹ̀pẹ̀. Èmi pẹ̀lú wọn.